Orúkọ ẹ̀? Ọmọ ọdún mélòó? Ọmọ ìlú wo ni ẹ́? Kí ló gbé ẹ débí? Kí ló jí? Ìgbà wo ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn? Kí ló sún ẹ débẹ̀? Sọ̀rọ̀ sókè. Iṣẹ́ wo ló ń ṣe tẹ́lẹ̀? Mo ní iṣẹ́ mo ń ṣe bàbá. Níbo ni ṣọ́ọ̀bù ẹ wà tẹ́lẹ̀? Èkó ni mo ti kọ́. Èkó? Òṣogbo ni mo ti kọ́ bricklayer. Kí ló wá ṣe lóṣogbo? Wọ́n á kọ́ bricklayer lóṣogbo ni mà. Ìgbà wo ló dóṣogbo? 2023. Ta ló wá kọ́ ẹ bọ́n ṣe ń jalè? Sẹ́ni ẹ̀kan ìgbà tí mo fẹ́ sí ní mi ọmọ mi mà. Kí ló jí? Port. Ìgbà wo ni ìyàwó ẹ bímọ? Ọdún yìí. Oṣù kélòó? Mo fẹ́ bí. Kò wá sówó tó fẹ́ fi ṣe kó mọ́ ló wá lọ jalè. Ṣé o sọ fún ìyàwó ẹ pé o fẹ́ lọ jalè? Báwo, níbo ló ti lọ jalè? Sàlẹ̀sùn ni mà. Kí ló wá ilé yẹn, ṣé wọ́n ń gbé bẹ́ẹ̀ ni àbí wọ́n ń gbé bẹ́ẹ̀? Wọ́n gbé bẹ́ẹ̀ akọ mọ́ ṣọ́ọ̀pù ni mà. O wá lọ kó pàánù bẹ̀. Pọ́ọ̀tù ni mà. Ṣàlàyé bó ṣe jí. Pọ́ọ̀tù ni mà. Mo gba ẹ̀yìn wọlé ni. Lẹ̀kùn ẹ̀yìn mo gbà wọlé. Lẹ̀kùn ẹ̀yìn alẹ́ ni. Tàbí 8:30 mo kó. Pọ́ọ̀tì ọbẹ̀ àbí pọ́ọ̀tì rúwò? Àwọn pọ́ọ̀tù kékèké. Mélòó? 4 ni mà. Mo dẹ̀ ta fáàbò kí ní 4,000. Ṣé èèyàn wá tó ẹ ṣèkó mọ àbí tún jí nǹkan mi? Mi ò ní jí nǹkan. A kàn sọ ọmọ yẹn lórúkọ pé kọ́kà bá mi sọ lórúkọ ni mà. O ti ń jalè tẹ́lẹ̀? No. Má parọ́. No mà. Mo dé station ni mà. Mo dé station.